nípa rúmọ̀ tó ń lọ káàkiri wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan nílùú Àbújá ti sáàkì MC Oluomo. Kódà fọ́nrán eléyìí tẹ̀ ń wò lójú ìwòran yìí ó ní wọ́n tún gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára wípé MC Oluomo ti kẹ́rù ẹ̀ kúrò ní Àbújá, ti kẹ́rù ẹ̀ kúrò lọ́fíìsì l'Àbújá wípé nítorí kóòtù ti sáàkì ẹ̀, wọ́n ti ní Baruwa ló máa jẹ́ pírẹsidẹ̀ǹtì wọn, ló máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí national president wọn ní sáà ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ òkodoro ọ̀rọ̀ o, ẹ wá gbọ́ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni ọ̀kan lára àwọn tó súnmọ́ MC Oluomo tó súnmọ́ wọn gẹ́gẹ́ bí iṣan ọrùn báyìí ó ti ṣàlàyé bọ́rọ̀ ìṣèjẹ́ gangan ò bọ́rọ̀ fọ́nrán tẹ̀ ń wò yìí níbi tó ti dàbí ìgbà wípé wọ́n kẹ́rù MC Oluomo kúrò lọ́fíìsì. Ó ti ṣàlàyé bó ṣe jẹ́ o, kí ló ṣẹlẹ̀ gangan gẹ́gẹ́ bí ohun tí arábìnrin tó ṣe lálàyé tẹ́yìn náà ó sì gbọ́ nínú fọ́nrán yìí. Ó ṣàlàyé ó ní ọ́fíìsì tí Oluomo ń lò tẹ́lẹ̀ ní Èkó, ibẹ̀ làwọn ti lọ kẹ́rù Oluomo jáde wípé ǹjọ́ ṣeé ṣe kí ilé ẹjọ́ ṣàkèyàn níjọ́ sátidé, nítorí ìjọ́ sátidé nìròyìn gbòde wípé wọ́n ti lé MC Oluomo kúrò lọ́fíìsì wípé kò ṣeé ṣe o, kò pọ́síbù, kóòtù kì í sì tì ní sátidé, kò sí ilé ẹjọ́ kankan tó fagilé ìbò tó gbé MC Oluomo wọlé o. Ó lágbára o, ọ̀rọ̀ yóò wá dójú ẹ̀ báyìí. Ẹ̀yin èèyàn ẹ má gbàgbé tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ má bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, link kan wà lábẹ́ fọ́nrán tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò, ẹ má bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ jẹ́ àjíjọ gbọ́ nǹkan tí ìkànnì àwọn tó súnmọ́ MC Oluomo, Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà tó ṣe lálàyé nípa ọ̀rọ̀ fọ́nrán tàti ń rẹ́rù Oluomo nílẹ̀ẹ́lẹ̀ àti nípa ṣé lóòótọ́ ni wípé wọ́n ti lé MC Oluomo kúrò ní Àbújá, ṣé wọ́n ti fagilé ìbò tó gbé wọlé àbí báwo lọ̀rọ̀ ṣe jẹ́. Ẹ jẹ́ àjíjọ wo fídíò yìí. Hi everyone. So concerning the rumor tẹ́ ń rí online tí gbogbo yín tag mi àbí tẹ́ ń send sí mi wípé wọ́n sack Oluomo, court kankan ò sack Oluomo. Oluomo ti resume sí Abuja látọjọ́ Monday. A wà l'Abuja from Monday to Friday, court ò sack Oluomo. Ṣé lọ́jọ́ Saturday ni court máa ń sack? Ẹ̀yin wèrè tẹ́ ń gbé rumor, ṣé court máa ń sit lọ́jọ́ Saturday? Nígbà tí Oluomo wà l'Abuja from Monday to Friday tí court ò sack ẹ̀. And concerning the video tẹ́ rí tó ń kó ẹrù, office tó Oluomo ti kúrò l'Èkó la ti ń park ẹrù kúrò. Àbí ṣé téèyàn bá kúrò l'office kò ní kó ẹrù ẹ̀ kúrò? Ẹni tó jẹ́ chairman l'Èkó sì ló máa lo office chairman torí pé Oluomo ti ń lo office president l'Abuja. Gbogbo ẹ̀yin tẹ́ ń feel concern, God bless you. Ẹ mọ̀ pé àwọn bloggers yẹn tó bá ti fún wọn lówó kò sí nǹkan tán lè ṣe. Once again, nígbà tá wà l'Abuja from Monday to Friday tó court tó sack Oluomo, ṣé Saturday ní court ìlú tí yín máa ń ṣiṣẹ́ ire o. Ó ga o, ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àwọn tó súnmọ́ MC Oluomo yìí. Wọ́n ní kò sí ní tó jọ pé bóyá court sack Oluomo, kò sí ní tó jọ rárá. Ẹrù táwọn sì kó àwọn kò látọ̀fíìsì ẹ̀ tó wà ní Èkó tẹ́lẹ̀ ni, nítorí Tafasego ti jẹ state chairman by therefore Tafa ló máa lo ọ́fíìsì gẹ́gẹ́ bí state chairman. Oluomo sì ti ń lọ ọ́fíìsì l'Abuja gẹ́gẹ́ bí national president. Ó lágbára ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ìṣá àfikọ́ lọ́hùn kó ṣàṣàánú. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí, ẹ máa fọ opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Tẹ́yin ò bá ti follow wa tàbí subscribe tẹ́lẹ̀ sórí channel yìí, ẹ máa like and share kó máa lọ káàkiri. Ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣeun.